pé omi lẹ́yẹ ìyàwó ọ̀sán oko ọ̀làgbàdé jẹ́lẹ́jẹ́ lódò ọ̀rọ̀ lé oníyà kún omi lẹ́yẹ àsúré èsì ọmọdégbà sí owó lomi ìbílù pàbí a máa sọ̀rọ̀ rẹ̀ gbọ́kọ̀ mọ́jà o títí ẹlòmí bí iṣẹ́ lónìí o omílẹ̀ ẹlẹ́kùn àwùyọ bóde lọ́la bẹ́ẹ̀ náà ṣe ti rí ara àbúrò ara odò ìyá mi òkú oníbú omi ọ̀rọ̀ lé oníyà kún Yemọja dòde ẹ̀pọ̀ ògùn ẹ̀rọ̀rọ̀ Yemọja o bàbá burú mọ̀ pọ́n lẹ́yìn rẹ̀ o ikú lódò lọ́wọ́ alákatá pòde ẹ̀gbá Yemọja ti járí dágun ọ̀rọ̀ lé oníyà kún bàbá burú mọ̀ pọ́n lẹ́yìn rẹ̀ abiyamọ àgógóró pògún ìyá mi ará odò abiyamọ asọ̀rọ̀ rẹ̀ gbọ́kọ̀ mọ́jà ògùn ohun àlùkò pọ̀gbọ̀n ohun àlùkò tí mo gbọ́ níwọ̀ ọgbọ́n wa gbé abiyamọ omi lẹ́yẹ ni ìyá mi omi lẹ́yẹ ni ìyá mi Yemọja gbọ́kọ̀ ìròkú.